Africa Content TV. Ẹ káàbọ̀ sórí ìkànnì African Content TV. Ọ̀rọ̀ Yorùbá ní pé ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dẹ́kẹ́. Èyí ni bílé kan ní US ṣe gbé Sienna tuntun ọ̀ṣàrà fún bàbá Alapini lẹ́yìn ìgbà tí Ckamo Comedy ti gba owó tó tó 3.7 million jọ fún bàbá Alapini láti ra mọ́tò. Ó tó di wípé lẹ́kan wọlé dé oríire ti yín iná ló ràn mí dọ́dọ̀ lẹ́kan àtòní 200 naira àtòní 50 naira gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé ẹ fi ìfẹ́ hàn mí pé ẹ nífẹ̀ẹ́ iṣẹ́ wa àánú wa ṣe yín pé kò yẹ ká máa ṣiṣẹ́ irin ká máa jẹ̀jẹ̀ lírí inú mi dùn pé ọ̀rọ̀ wa yé gbogbo ẹ̀yin aláàánú gbogbo ẹ̀yin olólùfẹ́ Ckamo gbogbo yín ni mo dúpẹ́ gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an àtobìnrin àtọkùnrin àtọmọdé àtàgbà mo dúpẹ́ fún gbogbo yín onítọrọ kọ́bọ̀ nínú ọ̀rọ̀ mọ́tò ẹ ṣé gan mo dúpẹ́ àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ti lálùdé náà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ti parí olódó ìyàgbó nǹkan gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá in fact mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ fún yín. bàbá tẹ̀ ń wo ìdúpẹ́ gidi gan o inú bàbá dùn àtìgbà tá a ti gbọ́rọ̀ mọ́tò ojoojúmọ́ bàbá ń pè mí tó ń ṣàdúrà fún Mr. Lekan ẹnu ọpẹ́ wọ́n yẹn ń ṣàdúrà fún Mr. Lekan náà ń ṣàdúrà fún mi náà àti gbogbo ẹ̀yin yẹn pátápátá tẹ̀ support wọn inú bàbá ìdùn kí ni initiative táwa ń ṣe is just an initiate to support our living legend àwọn bàbá wa tá a bá lẹ́nu iṣẹ́ tó sì wà láyé tó wà láàyè ọ̀nà wo la lè fi support wọn ọ̀nà wo la lè fi múnú wọn dùn ó ní èmi àti yín ṣe àjọṣe ti lálùdé ni bàbá tó ní mọ́tò ọ̀sára Sienna tó gbẹ tán yányán tó o bá ń gbọ́ yányán èsì inú ẹ̀ ń ké burúkú ni ó ga yàtà ó ní wọ́n tún gbé wọlé fún bàbá mi ó gbẹ tán bàbá mi ó ti ṣẹ̀ṣẹ̀ yányán lọ́sẹ̀ ó ti ṣẹ̀ṣẹ̀ bùsọ̀bùsọ̀ lọ́sẹ̀ elédùn àti ṣẹ̀ṣẹ̀ ìwé kábíyèsí ọba ògo Ckamo ìwọ ló kú oríire ọba òkè òde ó ṣàṣetì ò ní ṣàṣetì inú ayé ẹ ò ní ṣàṣetì inú ayé ẹ ògùn ẹ ò ní wòkùn ògùn ẹ ò ní wòkùn ìràwọ̀ ẹ ò ní wòkùn ìyá tó bí ẹ kò ní kábàámọ̀ lórí ẹ ò ní kábàámọ̀ pé kí ló ṣe oore fáwọn bàbá yìí sí àlékún oore fún wọn náà àlékún ìgbéga fún ẹ gbogbo àwọn táwa ń tẹ̀lé ẹ pátápátá ẹnìkankan nu wọn ò ní ṣubú gbogbo tiwọn náà búyọ ayọ̀ wọn á tó wọn lọ́wọ́ mo tún wá dúpẹ́ fáwọn olólùfẹ́ ẹ torí táwọn bá nífẹ̀ẹ́ tó bá jáde kí ni sọ wọn bá tún nífẹ̀ẹ́ àwa náà tó mú jáde ta ló mú wá yìí mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tí ẹ dá sí ọ̀rọ̀ gbogbo wa bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n pé ń lọ lóríṣiríṣi ṣùgbọ́n aláàánú ò ní wo bì kankan kó tó ṣàánú a dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàánú ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ ṣe náà tẹ́ ẹ tí ì rí wa tẹ́ ẹ kàn ń gbúrò wa tẹ́ ẹ tún ní àǹfààní láti ṣoore mi àtúndúpẹ́ fẹ́yìn náà ògo tí yín náà ò ní wókun ire ayọ̀ yín ò ní já sódò àlékún owó àlékún ọlá àlékún àlàáfíà fún gbogbo ẹ̀yin tẹ́ ṣoore fún mi hàn inú mi dùn gan inú mi dùn gan inú mi dùn gan ní fàárẹ̀ kẹ́yìn ayé yín ìdùnnú yín ò ní ṣubú lulẹ̀ mo dúpẹ́ o ẹ tún bá ń dúpẹ́ lọ́wọ́ ọmọ Ckamo yìí o ògún Ckamo nù àwọn àgbàlagbà wọn ní Ògún ló lànà fún gbogbo àwọn òrìṣà tí wọ́n fi ń rí tí wọ́n ṣe Ckamo ló lànà Sienna mọ̀ ní. latest ló gbẹ búkú. yányán ló gbẹ kódà ó yan tẹ́ bá ń gbọ́ kínní ìyan ó yanrantí mo dúpẹ́ fọlọ́run mo dúpẹ́ fún wa adúpẹ́ o. bàbá mi àwọn èèyàn ń bi mí pé ṣé ẹ̀ ní mọ́tò rí wọ́n á ní bàbá mi gbọ́kọ̀ rí àwọn èèyàn wọnú DM wa wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá yìí ti ṣiṣẹ́ ju ọjọ́ ti pẹ́ kí ló dé ṣẹ́ni sáyé bá sọ yìí tó ṣẹlẹ̀ káwọn èèyàn. mo ti gun mọ́tò kódà fọ́rọ̀ náà jìbù ni mo ní mo tún ní Audi pẹ̀lú ẹ̀ tó jẹ́ méjì mo jẹ́ méjì mọ́tò gbà náà mọ́tò mi àkọ́kọ́ tí mo kọ́ gùn fíbùtù ni white lẹ́yìn B2C lẹ́yìn yẹn mo ti gun mọ́tò láìmọ̀ yìí ṣùgbọ́n tí àdánwò bá dé nígbà míì àtòrí ìkànṣe kan lọ́lọ́wọ́n ọba èmi fún ara mi mo kọ́ dùbúlẹ̀ àìsàn fún ọdún kan tí mi ò jáde pariwo síta tí ò sẹ́ni tó mọ̀ tọ́lọ́run fi yege àìsàn náà òun náà ó kó dúkìá lọ gba mọ́tò lọ
lẹ́yìn ìgbà yẹn ni mo tún ní jíìpù mi pẹ̀lú mọ́tò àkọ́bí mi ọmọ 40 something years ààrẹ dàgúnlẹ̀ orí eré yìí náà ni mo tún wà títí a tún fi pàdánù ọ̀pọ̀ dúkìá bó tiẹ̀ jẹ́ pé Olódùmarè padà mú sọ́dọ̀ gbogbo yín ẹni fojú sunkún ọmọ ìdààmú ò ní bá yín omi ló pọ̀ jọ kà lọ fún wa kì í ṣáà gbìyànjú àti máa ní àwọn nǹkan dáadáa náà nù ṣe wa yìí a dúpẹ́ fọ́lọ́run ọba tó ṣẹ̀dá wa ó jẹ́ ká mú nínú àgùn wa náà káwa náà fi ṣe àwọn nǹkan mo dẹ̀ nílé àmọ́ kò ì parí àdọ́gbọ́n ẹ̀ lọ ni. àti parí rẹ̀ náà ni mò ń lọ lẹ́ndì ọ̀rọ̀ yìí láti parí rẹ̀. ṣe túbọ̀ mọ̀ mi ṣe ó tún dé o ọmọ àwíṣẹ́ yìí tún dé o Ọlọ́run fàṣẹ sí lẹ́nu o ṣe tún gbọ́ o mo sì mọ̀ pé lágbára yín bó ṣe wíwùn ẹ̀jẹ̀ ò ṣeé ṣe ṣùgbọ́n eléyìí tó jẹ́ akọ́ máa pariwo eléyìí ni pé ìrìnsẹ̀ ni òun là ń gbé káàkiri lọ bí tá a ti fẹ́ jẹ tá a ti fẹ́ mu tó bá débì kan tó lọ́n bá gbé ẹ débì kan tó bá nírú nǹkan yìí ojú ẹ̀tẹ́ náà máa fi wọ̀ ẹ́ wàá máa gba láti gbà tó ti ń ṣiṣẹ́ yìí wọ́n ti ẹ̀ ṣe ń gán mọ́tò ní ọ̀kadà náà ti ẹ̀ ṣe ń gùn wọ́n ti gbàgbé pé Ọlọ́run bá ló ní ìgbà àti àkókò ṣùgbọ́n mo wá dúpẹ́ ìgbà tí Ọlọ́run gbé dé láti ara Ckamo tọ́lọ́run fi ṣe sábàbí àtúndúpẹ́ fọ́lọ́run àdúpẹ́ fún gbogbo yín náà o àdúpẹ́ fọ́lọ́run àdúpẹ́ fún yín o bọ́rọ̀ mi ṣe jẹ́. bá ń gbé síwájú mọ́tò ògo ká lọ kí bàbá mi ẹ̀ mọ̀ ọ́ bí táwọn èèyàn wo bí mọ́tò ṣe gbẹ ó gbẹ wájú gbẹ lẹ́yìn bóyá mọ̀ bàbá ìmọ̀ bàbá ìpadà bàbá mi ẹ̀ mọ̀ ọ́. èmi ń yan ni wọ́n lè mọ̀ sí mo ní mo ń yan káàkiri. bàbá mi ń yan káàkiri. ọ̀lú ọkọ̀ Sienna rí o. lórí o ẹ máa gbọ̀n bí bàbá mi ibi tí ó ti gbé lógo Sienna ń jáde dáadáa bàbá mi ẹgbẹ́ ti lógo Sienna ẹdẹmọ bàbá mi ẹ kẹsẹ̀ sí ẹdẹmọ ta ló ní fóònù mi lọ́wọ́ ẹ bá fi ya fọ́tò láti lọ ẹ yẹ ká bàbá mi. kérékéré lọ́fẹ́ ya fọ́tò ọ̀gbẹ̀mí mọ́kọ̀ yìí ni o kérékéré. gbogbo èèyàn pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín o we appreciate your support for all this baba a dúpẹ́ fún yín lọ́wọ́ bàbá torí pé ẹ ṣe mọ́tò bàbá Alápinni mi ò dá ṣe o gbogbo àná làjọ ṣe gbogbo ẹ̀yin tẹ́ fi 1,000 lẹ̀ 2,000 lẹ̀ 5,000 50 naira gbogbo yín la dúpẹ́ fún o ṣùgbọ́n mọ́tò bàbá ti wọlé o Sienna rèé o tó gbẹ láti ọwọ́ Lẹ́kan ẹnu ọpẹ́ à ń ṣe live video yẹn lọ́wọ́ a ti wà ní 3.7 million Lẹ́kan ẹnu ọpẹ́ dẹ̀ pè wọlé wọ́n ní àwọn ò gbé Sienna gangan fún ara àwọn ṣé bàbá lè gun Sienna bàbá láwọn láìkẹ́ wọ́n dẹ̀ sẹ́ẹ̀lì Sienna tó gbẹ tó lọ́yẹ́tọ́yẹ́ ẹnu ẹ̀ ń ké sí wa bàbá ti gba mọ́tò wọn láàárọ̀ yìí ṣùgbọ́n 3.7 million tá a ti pè jọ báwo ló ṣe fẹ́ jẹ́ and me as a person I love transparency mo láti kí ẹ̀ máa kó àpò ìdàgbọ́ ilé bàbá ò tí ì dúró ilé bàbá kejì náà ò tí ì dúró bàbá lálùdó lọ́jọ́ live video yìí àwọn méjèèjì náà wà níbẹ̀ mo dẹ̀ sọ fún ẹgbẹ́ òkè bá ṣe ṣeré bàbá tí àtòrí ẹ̀ pètèpèrò káfáwọn ní 2 million naira kán lọ fi bá lé wọn lọ bàbá lálùdé káfáwọn náà ní 1.7 kán lọ fi parí ilé wọn ní tó bá tún wá kù á tún mọ yanjú ẹ̀ létà ṣùgbọ́n káfíń ọkọ fáwọn bàbá ní 2 million naira nínú 3.7 yẹn ká bàbá 2 million ká fún bàbá kejì ní 1.7 bó ṣe jẹ́ nìyẹn o bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn for the last time. ẹ ṣe gan mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tí ẹ̀dá tọrọ kọ́bọ̀ fún mi nítorí àti ìdùnnú ọba òkè abá mi dùn yín nú àmín aláàánú yín ò ní fi yín lẹ̀ àmín ògo yá búyọ àmín ẹ ṣe gan mo dúpẹ́ o ẹ ṣe gan mo dúpẹ́ mo wá tún dúpẹ́ fún Lẹ́kan ẹnu ọpẹ́ mi ò ní kan ẹnu ọpẹ́